Ẹ̀lẹ́ gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà, èmi ọmọ yín ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n yín Titilope ló ń sọ̀rọ̀. Ṣé dáadáa ni Titilope bá yín lénìí? Kí ni Titilope wá fẹ́ sọ lénìí? Àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n sọ wípé ajogún ifá èyí tó lóun ò ní kú mọ́. Ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ pé ẹni tó ní ifá dà. Ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ yìí, ibi tí èmi ti wá ìyẹn ní Nàìjíríà, ẹ̀yin pàtàkì jùlọ òun ni ọ̀rọ̀ yìí bá wí. Ìtumọ̀ òwe ìhun náà ni wípé mo ṣàkíyèsí wípé ní ọ̀pọ̀ ìgbà nígbà tí ènìyàn bá ṣaláìsí, ọ̀pọ̀lọpọ̀ wa nínú wa a kì í fẹ́ sọ̀rọ̀ nípa ikú, àmọ́ gbogbo wa la jẹ ikú ní gbèsè. Nígbà tí ènìyàn bá ṣaláìsí nínú ìdílé, pàápàá jùlọ ọkùnrin, àwa mọ̀lẹ́bí pátápátá àtàgbà àtọmọdé a ti sáré lọ sílé wọn. Bá ṣe ń pín aṣọ là ń pín bàtà, bá ṣe ń pín bàtà òun là ń pín ìwé ilé. Wọ́n fẹ́ bi wá ni ẹni tó ní àwọn nǹkan yìí bó ló wà? Ó ti juwọ́ sílẹ̀. Òun náà yìí máa ń sọ wípé àfọwọ́bà sílẹ̀ òun nílé ayé, gbogbo wa pátápátá dẹ̀ la máa lọ. Àdúrà tá a máa ń gbà s'Elédùà òun náà ni wípé ká má kú ṣáájú ọjọ́ wa. Àmọ́ wọ́n á fẹ́ rọ̀ yín ni. Ẹ jẹ́ kí àwa náà wò pé ẹni tó ní ẹrù yìí, èyí tá à ń já sí, ibo ni ó wà? Nígbà tí a bá ní àròjinlẹ̀, eléyìí máa lè jẹ́ kí a mọ̀ wípé àwọn nǹkan yìí wọn ò ń ṣe ohun rárá. Ẹ máa rẹ́gbọ́n àtàbúrò, wọ́n máa jà dojú ogún ológun, wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìkà síra wọn. Mo sì wá ṣàkíyèsí pàápàá jùlọ wípé ìyàwó ẹni tó ṣaláìsí yìí, ọ̀pọ̀ nínú wa a máa wá dá sí òwò àti kí n rò wípé ẹni yóò bímọ fún wa o, bóyá ó bímọ ni, bóyá kò bímọ. Nígbà tí a bá ti fẹ́, ó ti di ẹbí wa. Ẹ fẹ́rù ẹlẹ́rù sílẹ̀. Ṣebí ẹ̀yin náà ní tiyín, ẹ jẹ́ kí tiyín kó tẹ́ yín lọ́rùn. Ẹ̀yin náà ẹ dẹ̀ rò ó dáadáa wípé ẹni tó ní ẹrù ó ti lọ ní ọjọ́ kan náà lẹ́yìn náà máa lọ. Nítorí ìdí èyí, ẹ má pín ogún ológun. Ẹ jẹ́ kí ìyàwó ẹni tó nogún, ẹ jẹ́ kó yàn lọ́kàn ara ẹ̀ bó ṣe fẹ́ ṣe. Ẹ máa ní ṣèbọ́ ọmọ yín ni, ṣèbí kinní kan. Ìgbà tí ọmọ yín wà láyé, kò ṣe kó gbogbo ẹ̀ fún yín. Tó fi gbogbo ẹ̀ tó fi tọ́ ìyàwó ẹ̀. Ẹ máa rí mọ̀lẹ́bí mi, bàbá àbí kẹ́ ìyá. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi fìtínà ìyàwó ọmọ wọn nítorí pé ọmọ wọn ṣaláìsí. Ẹ̀yin tó jẹ́ wípé kẹ́ máa dárò. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó yẹ kó yìí wà nínú ìdárò wípé àwọn pàdánù ènìyàn, àmọ́ wọn ò ní ṣe léyìí. Ogún òun ló jẹ wọ́n lógún. Ẹni tó lógún wádà. Wọ́n á fẹ́ rọ̀ yín ni wípé ẹ fogún ológun lẹ̀. Ẹ má torí wípé ẹni bàbá ṣaláìsí àbí lágbájá kú, ẹ wá torí ẹ wá ń ṣe ìyàwó ẹ̀ bó ṣe wù yín. Ẹ dẹ̀ máa wá rí pé tá bá kúrò ní ilẹ̀ Áfíríkà, tá wá sí abroad, ọ̀pọ̀lọpọ̀ nínú wa a kì í lè dọ́rọ̀ ẹ̀ wò nítorí wípé a mọ̀ pé òfin wà. Òfin wà, kò sófin. Ẹ jẹ́ kí àwa náà ká yẹ ara wa wò. Eléyìí ni ìmọ̀ kékeré tí mo wá fẹ́ gbà yín. Ẹ má gbàgbé láti subscribe sí fídíò mi. Titilope ló ń sọ̀rọ̀. Ó dìgbà, a ó ní pàdé ayọ̀.